ìlú kéréje kan. Ìlú tí mò ń sọ yìí ó sì wà di òní olónìí tó ṣe wípé bí ìlú yìí ṣe kéré mọ́ tó ẹni tó bá wọbẹ̀ láàyè kò ní jáde láàyè. Ìyẹn kan tún ní kọ́kọ́ o, wọn ò tún ní rí òkú ẹni yìí gbé jáde nínú ìlú náà. Ìlú tí mò ń sọ yìí ó kéré bí wípé ìwádìí àwọn olùṣèwádìí fi hàn wípé òǹkà àwọn tí wọ́n ń gbé ní ìlú yìí wọ́n kéré pin, wọ́n tó bí 50, 50. Wọ́n wá pọ̀ pátápátá débi pé a ò rí irú ẹ̀ rí. Wọ́n lọ bí 500 ní ìtọ́ túmọ̀ sí wípé òǹkà wọn wà láàárín 50 to 500. Ìlú tí mò ń sọ yìí wọn kì í wọṣọ, wọn a kò máa fi ewé bojú ara fáwọn ọkùnrin, àwọn obìnrin wọn a kò máa fi ewé bojú ara àti àyà wọn. Ìlú tí mo wá sọ yìí ṣì wà di òní lónìí débi wípé ìjọba orílẹ̀-èdè tí ìlú yìí ń bẹ ní abẹ́ wọn, wọ́n ti pa wọ́n tì, tí wọ́n sì ti pàṣẹ wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ wọnú ìlú náà. Ìlú wo gan-an ni ìlú tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí? Ìlú wo gan-an ni ìlú tó burú jùlọ lágbàáyé tí mò ń sọ yìí? Ẹ má gbàgbé láti subscribe sórí Sentinelese TV, kí ẹ like àwọn videos wa, kí ẹ dẹ̀ click on the notification bell láti máa mọ ìgbà yòówù tí a bá mú àwọn ìròyìn kàyéfì wá sí ojú ìwòran yín. Orúkọ ìlú tí mò ń sọ yìí òun ni North Sentinel Island. Wọ́n á máa pe àwọn olùgbé ìlú yìí ní Sentinelese. Ìlú tí mo wá sọ yìí ó jẹ́ ìlú kan ní abẹ́ orílẹ̀-èdè India. Wọ́n gbàgbọ́ wípé lára àwọn èèyàn ilẹ̀ Áfíríkà tí wọ́n kọ́kọ́ gbéra kúrò nílẹ̀ Áfíríkà ni wọ́n lọ tẹ̀dó sínú ìlú tá à ń sọ yìí ní ilẹ̀ India. Ìdí rẹ̀ ni wípé àwọ̀ àwọn ènìyàn tá à ń sọ yìí dúdú ni. Wọ́n wá wo ọjọ́ orí wọn. Ọjọ́ orí wọn wà ní abẹ́ 40 ọdún. Eyín ẹnu wọn sì funfun nẹ́nẹ́. Wọ́n rẹwà bí egbin lóbìnrin. Àwọn tó jí ọkùnrin wọn gan-an àwò má lè lọ ni. Àmọ́ ìlú tí mò ń sọ yìí ti wà ní abẹ́ orílẹ̀-èdè India láti kọ́ bí ẹgbẹ̀rún 64 ọdún sẹ́yìn, 64,000 years ago. Ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú òun ni àwọn ìjọba lónìrànràn, ìjọba ilẹ̀ Britain ni tó fi mọ́ ìjọba orílẹ̀-èdè India àti àwọn oníwàásù ìyìn rere ni wọ́n ti gbé láti tọ̀ wọ́n lọ nínú ìlú yìí láti lè fi ọ̀nà ọ̀làjú hàn wọ́n àti láti fi wọ́n mọ̀nà ẹ̀sìn onígbàgbọ́. Àmọ́ gbogbo ìgbìyànjú pátá láti ọdún náà lọ́rùn di àkókò yìí ló ń já sí pàbó. Àti ẹ̀gbọ́n nínú ìtàn wípé arákùnrin kan ṣe àṣeyọrí ní ọdún kan sẹ́yìn lọ́hùn-ún. Ó wọlé tọ̀ lọ nínú ìlú yìí. Àmọ́ orí bá ṣe kò fi bẹ́ẹ̀ bá gbogbo wọn nílé. Mi ò rántí sọ fún yín wípé iṣẹ́ àgbẹ̀ ni wọ́n yàn láàyò nínú ìlú yìí nítorí wípé ibi tí orí dá wọn sí ó bọ́ sí ẹ̀yìn omi, ó wá bọ́ sí igbó kìjìkìjì tí ó ní àwọn oríṣiríṣi igi ọ̀pẹ tí àwọn olóyìnbó máa ń pè ní plantation tí ó ní. Àárín inú igbó kìjìkìjì yìí òun ni àwọn ènìyàn yìí kọ́ àwọn àti bàbá tí wọ́n ń gbé ni wọ́n kọ́ síbẹ̀. Láti ibi inú igbó kìjìkìjì yìí eléyìí tí omi sì gbà yí wọn ká, láti bẹ̀ ni wọ́n ti máa ń wọ ẹnikẹ́ni tó bá fẹ́ wọlé tọ̀ wọ́n wá, nítorí wípé bí o bá máa lọ sínú ìlú yìí orí omi ló gbà kọjá. Kò sí ọ̀nà tó wọ inú ìlú yìí ju orí omi lọ. Èyí mú kó rọrùn fún wọn láti lè máa dọdẹ ẹnikẹ́ni tó bá fẹ́ wọlé tọ̀ wọ́n wá nígbàkígbà tàbí ìgbà yòówù tó bá ti rí èyíkéyìí ọkọ̀ ojú omi tó bá ti ń tọ ọ̀nà agbègbè náà lọ ni wọ́n ti máa ta ọfà àti idà wọn ni wọ́n máa tá lu ọkọ̀ ojú omi yìí láti fi ṣekú pa ẹnikẹ́ni tí ó bá ń tọ̀ wọ́n bọ̀. Kí n tó tún gbàgbé, gbogbo ìgbà ni àwọn aráàlú yìí fi máa ń dira ogun. Nínú ewé eléyìí tí wọ́n ti ta mọ́ra wọn tí wọ́n fi bojú ara yìí, wọ́n á máa mú idà àti ọfà wọ́n á máa fi kọ́ ara wọn. Kò sí ìgbà tí ẹ rí wọn tí ò ní sí idà tàbí ọfà ní ara wọn àtàwọn ìjà míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹni wọ̀nyí wọn ò ní ẹ̀sìn tí wọ́n ń sìn.
ohun tí a ṣẹ̀dá dá òun ni wọ́n sìn di àkókò tí mò ń sọ yìí. Kò máa ṣe yín ní kàyéfì, ẹ ò tí ì gbọ́ nǹkan kan. Ohun tó tún wá ṣe ní kàyéfì jùlọ ni wípé àgbọn kì í wù nínú ìlú tí mò ń sọ yìí, àmọ́ oúnjẹ tí wọ́n fẹ́ràn jùlọ, bóyá kí n ti wá sọ wípé èso tí wọ́n fẹ́ràn jùlọ òun ni àgbọn. Àwọn ìjọba kan wọ́n ti gbìyànjú láti fi àgbọn tàn wọ́n láti lè fi wọnú ìlú yìí lọ. Nígbà tí wọ́n dé orí omi, tí wọ́n tó kù díẹ̀ tí wọ́n wọnú ìlú yìí, tí wọ́n dé àárín kan, wọ́n dúró, wọ́n wá ń ju àgbọn sí wọn nínú ìlú yìí. Bóyá bí àwọn bá ń ju àgbọn sí wọn, wọ́n tò àwọn wá tàbí wọ́n ò jẹ́ kí àwọn súnmọ́ wọn. Ṣàrí nígbà tí wọ́n ju àgbọn tó kẹ́yìn lọ́wọ́ wọn tán, ọfà làwọn aráabí fi ń ṣe kíni tó fi ń dá wọn padà lọ sẹ́yìn. Àti gba ohun tá ẹ ní lọ́wọ́ tán, ẹ nílò àti súnmọ́ wa rárá. Mo sọ lẹ́ẹ̀kan wípé ẹnìkan ṣe àṣeyọrí ní ọdún kan lọ́hùn-ún láti fi ọ̀làjú hàn àwọn aráabí. Nígbà tó wọnú ìlú náà, kò bá púpọ̀ nú wọn nílé nítorí wípé wọ́n ti ṣiṣẹ́ oko lọ. Àmọ́ ó bá ìyá àgbàlagbà kan, bàbá àgbàlagbà kan tí àwọn méjèèjì jẹ́ ọkọ àti ìyàwó àti àwọn ọmọ wọn méjì. Nígbà tí wọ́n kó àwọn mẹ́rẹ̀ẹ̀rin, wọ́n kó wọn lọ sí ilẹ̀ Indian, wọ́n lọ fi wọ́n pamọ́ sí ibì kan. Ó tó ọjọ́ díẹ̀ sí àárín ìgbà yìí ni àwọn bàbá àgbàlagbà àti ìyá àgbàlagbà yìí tí wọ́n jẹ́ tọkọtaya yìí bá bẹ̀rẹ̀ sí ní ṣe àárẹ̀. Kò pẹ́ sígbà náà ni wọ́n jáde láyé. Èyí wá mú kí àwọn ará orílẹ̀-èdè yìí wá wò pé bóyá nítorí pé wọn ò jáde síta rí ní afẹ́rẹ́ ìta ló ṣe ìpalára fún àgọ́ ara wọn. Wọ́n wá dá àwọn ọmọ méjèèjì tó kù, wọ́n dá wọn padà sínú ìlú náà. Láti ìgbà náà, nítorí ó dàbí pé eléyìí jẹ́ alámí fún àwọn olùgbé ìlú yìí wípé àwọn wo ni wọ́n lórí láyà tí wọ́n wọnú ìlú wá tí wọ́n wá kó àwọn láwọn èèyàn. Láti ìgbà náà ni àwọn olùgbé inú ìlú yìí ti máa wà ní tójú tìyẹ́ tí wọn kò sì gba ẹnikẹ́ni láàyè rí láti tún wọnú ìlú náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gbìyànjú àti wọbẹ̀. Ṣé ti ìtàn pẹjapẹja tó wọbẹ̀ tó yẹ pé wọ́n pàdé ọlọ́jọ́ wọn nínú ìlú yìí. Kódà ìjọba ilẹ̀ India fẹ́ fi ọkọ̀ ojú òfurufú abà síbi òun láti fi gbé òkú àwọn pẹjapẹja yìí kúrò nínú ìlú náà. Àmọ́ nígbà tí àwọn aráabí tí wọ́n rí ọkọ̀ ojú òfurufú ọ̀hún, wọ́n bẹ̀rẹ̀ sí ní ta ọfà lù. Bẹ́ẹ̀ ìjọba ilẹ̀ India ṣe gbàgbé òkú àwọn apẹja yìí sínú ìlú tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ẹnikẹ́ni kò mọ ohun tí wọ́n ń jẹ, ẹnikẹ́ni kò mọ èdè tí wọ́n ń sọ, kò sí ẹni tó mọ orúkọ tí wọ́n ń pera wọn tàbí táwọn gan ń jẹ́ fún ara wọn, nítorí wípé kò sí ẹni tó bá wọn ní àjọṣepọ̀ rí di àkókò yìí. Nígbà tí ọ̀rọ̀ yìí ti wá ń di wípé àwọn aráabí gbogbo ọ̀nà tí àwọn èèyàn fi ń gbà láti fa ojú ọmọ ra ló ń já sí pàbó, níjọba ilẹ̀ India bá pàṣẹ wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ wọnú ìlú náà mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n pa wọ́n tì títí di àkókò tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Àmọ́ di bí a ṣe ń sọ̀rọ̀ yìí, a ò mọ̀ ju báyìí lọ nípa ìlú yìí tí wọ́n pè ní North Sentinel Island.